Hello? Hello? Eniola? Ah. Kí ló ṣẹlẹ̀? Darling. Kí ló ń rò? So, o tún gbọ́ pé mò ń gbà nǹkan náà. Darling. Kí ló ṣẹlẹ̀? Kí ló ń rò? O fẹ́ sọ fún mi pé o gbọ́ nǹkan tí àbúrò àti ọ̀rẹ́ ẹ̀ sọ látẹ̀kọ̀. Kí ló sọ? No, sister. Ẹ má lè gbọ́ nǹkan tí Booking sọ látàárọ̀. Láíláí, nǹkan tí èmi sàbí nǹkan tàjọ ń sọ. Ẹ wò, ohun tó ṣe lé ń bájé, ò ṣọmọ ẹ̀. Ọmọ ń ronú, ìyá ń rọkà. Sweetheart. Kí ló ń ṣe lé ń bájé o? Kí ló ń ṣọmọ? Kí ló ń ṣe ìyá? Kí ló ń rò? What are you thinking? Darling, I was thinking about you. Wíwé pẹ̀lú bí Ọlọ́run bá ṣe ṣe fún wa tó rí. O kúrò ní abẹ́ àkóso Ọlọ́run. O nífẹ̀ẹ́ mi. O nífẹ̀ẹ́ gbogbo wa. O jẹ́ kí a fẹ́ ayé kó jọba lọ́kàn ẹ̀. I'm so proud of you, my darling husband. Thank you so much, dear. And I am so proud and lucky to be associated with you, my in-law. Ah! I'm pleased to be a friend to this family. I mean, this beautiful family. Yeah. And the thing is, kì í ṣe ọ̀rẹ́ mọ́ nínú family yìí. So you are part of the family now. And you're welcome to this anointing family. All the time. Praise the Lord. Hallelujah. Don't further. Oh my God. You're not serious. Pastor. Pastor. Ẹ ṣí kútùpà. Kí ló dé? Àfi kíni yìí náà. Ó náà ni o. Ó wà nínú Bíbélì o. Bible tá ń sọ̀rọ̀ pa ẹ̀, ó kò tẹ̀ ó dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé a ò gbọ́dọ̀ jẹ́ kí ó máa wọ́n láàárín ara wa. And again, anytime tá bá ti wà ń ro mòdì, pastor yẹn mi appreciate ẹ̀ mọ́ torí òfin dọ́gbọ́n fà mí díẹ̀ sẹ́yìn ni. You know my name. Call me my name. Pastor. Not pastor. Banji. Thank you, then. Pastor. Oh, sorry. Banji. Èmi rò pé gbogbo ìtàn ṣe ní ilé yìí kò tẹ́ mi lọ́rùn. I mean, this is a matrimonial home, and I know that to respect fact, you know. Èyí tó máa jẹ́ pé èèyàn kò máa wọlé, èèyàn kò máa jáde, ó máa disturb wa. Tá bá lọ sí hotel, kò sí èèyàn tó máa rí wa nígbà tá bá wọlé. Kò dẹ̀ sí èèyàn tó máa mú bàtà máa jáde. At least we'll be rest assured wípé our safe. Mo ṣe pé káwọn máa jáyà all the time. I mean, pastor, Wọ́n try láti sọ fún mi sìn pé hotel ló pè wọ́. Yes. O ti sọ̀rọ̀ ẹ̀ di aṣẹ́wó 10 kọ́bọ̀ tó ń gbé lọ sí hotel. Is that not what you're saying? No. What is that? Àtìgbà tuntun wá wà ń bí ta ni wọ́n rí nínú ilé. Ó dẹ̀ mọ ìyàwó mi pẹ̀lú iṣẹ́ ẹ̀. Òun àti iṣẹ́ ẹ̀ ni wọn ò lè fira wọn ṣeré. It's not that kò fẹ́ wá sílé this time around. Kò dẹ̀ sí gateman ń bẹ́ẹ̀. Dípò tá a bá léèyàn kan wà ń bẹ́ẹ̀ tó fẹ́ sọ pé àwọn kan wà ń bí. And what is your problem? Kí ló mean by matrimonial home? Ta ló ń jẹ́ matrimonial, ta ló ń jẹ́ home? Ṣé bẹ́ẹ̀ mi ló rí fáṣí àti pé matrimonial? Home tá dẹ̀ ń sọ̀rọ̀ ń pa ìṣe bẹ́ẹ̀ mi ni mo ní. Kò síbi tí mi ò ti lè ṣe nǹkan tó wù mí. Mo lè tẹ́ra mi lọ́rùn anywhere tó bá wù mí. What is that? Wọ́n tó bá ti mọ̀ pé òkè ṣàṣẹ́wó tẹ́tẹ́ kọ̀bọ̀ tó ń gbé lọ sóòtẹ́ wo. Òkè ní ìtìlẹ̀ jù. Mi ì lè ṣe. Kí n máa gbé ẹ lọ sóòtẹ́. Kí n tó drive láti bí dé hotel, nǹkan á ti bàjẹ́. Kí ló fẹ́ bàjẹ́? Kí ni ò lè bàjẹ́ ní gbogbo rẹ̀? Wobi. Oh my God, what's that? No. I can't stand there again. Gbogbo eré tá a ṣe yóò tún bí omi jà. No. Kò yẹ. Wobi, ọ̀rọ̀ gbàlà kan wà tí mo fẹ́ bá ẹ sọ. Ẹ yí padà o. Ìjọba orí ìkùsí ẹ̀dá.
Wọ́n ta bá ti jà ṣe ta fẹ́ ṣe bí lọ. Mi kéde. Wọ́n ti sọ. Let's go now. So where? Orí bẹ́ẹ̀dì bọ́ ni. Níbo ni? O gbọ́ tí bíbélì bó sọ pé ibi gbogbo ó nílẹ̀ ọ̀wọ̀. Ibi táwa ìjọ ilé ọwọ́. Ilé ọwọ́. Má jà o. Má bọ̀. What? Take it. Oh my God. Báwo ló ṣe máa jẹ́ kán ká ẹ? Báwo ló ṣe máa jẹ́ kán ká yín papọ̀? Ẹni tó ṣe ká wa o. Afẹ́fẹ́ ni pé ara sọ̀rọ̀ fún mi. Mo dẹ̀ sọ fún Máyì tó títí pé kó Máyì ká ṣe nǹkan báyìí nínú ilé yìí. Ó fárígá. Ó níbẹ̀ láti máa ṣe. Wo situation of things nísìnyí kí ni mo fẹ́ ṣe? Ìwọ ni ìkan lára àwọn workers nínú ìjọ ló jẹ́. Ká tiẹ̀ sọ pé honorary pastor ni Mr. Banji. Ojú wo ló fẹ́ kó máa fi wẹ̀yìn méjèèjì? Kí ló fẹ́ káwọn èèyàn máa sọ? Mo dẹ̀ máa ń wọ̀n ni. Mo máa ń sọ fún ẹ pé kò ṣe ránṣẹ́ síwájú. Ó gbogbo nǹkan tó kó rẹ sí báyìí. Tracy, ìwọ ló sọ̀rọ̀ báyìí. This man is taking care of me. Kò sí nǹkan tí mo fẹ́ tí Máyì ò kì í ṣe fún mi. Kí ló fẹ́ kí n ṣe? Ẹni ìtàn tá a dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ rí. Mo mọ̀ pé tí ẹni ìtàn tí ara ẹ̀ bá yá tán, gbogbo ayé yìí ló máa mọ nǹkan tẹ́ sí. Tẹ́bí bá mi. Tracy, kò tí ẹ̀ yé mi tẹ̀ mọ́ kọ́ tí mo fẹ́ ṣe báyìí. I don't know what to do. Kí ló rò pé mo lè ṣe because mi ò understand mọ́ báyìí. Tracy. No, ṣé mi kọjá yé mi báyìí? Ṣé mi kọjá yé mi báyìí? Barini. Ẹ máa ní ọkọ. Barini. Professor ní ẹ máa ní ọkọ. Barini. Ó ní ẹ máa ní ọkọ. Ha! Wọ́n pa wọ́n jọ. Àmọ́ Iran ni ọkọ yìí wà. Iran. Bẹ́ẹ̀ni. Ẹ sì wọ́n rajà o. Tó jù. Ẹ sì wọ́n rajà o. Ó jù. Ẹ sì wọ́n rajà o. Ó jù. Pratigam. Jù. Pratigam. Jù. Badum. Jù. Badum. Ondo. Badum. Ondo. Bambu. Àwọn tó ju bọ́ọ̀mù ní Iran ara wọn ni ọkọ yìí wà. Pratigam. Ẹ wá lọ. Pratigam. Kẹ́ ẹ wá lọ. Mutumu yate. Kẹ́ ẹ wá kan. Tashiri bika. Tẹ́ ẹ bá ti rí. Andazu. Ẹ lè ní ọkọ mọ́. Bó ṣe rí nìyẹn. Mutebi. Ó ní kẹ́ máa lọ. Onígbà. Ire. Mutebi. Ire. Mutebi. Ire. Muzo muzo. Musoko musoji. Ẹ̀yin náà. Mutumu. Ẹ̀yin náà. Gambali. Ṣé ẹ mọ Àgbákò? Àgbákò tí mo mọ̀ tíátà ló ń ṣe.
Bíkọ́ ọ̀dẹ. Bẹ́ẹ̀ gangan lórí o. Mo ṣe mọ̀nàmọ́ná. Ó gangan ni ẹ wá kan kẹ́lẹ̀ fẹ́ o ní ọkọ yín bẹ́ẹ̀ ni. Àgbákò ẹ ṣàánú mi ẹ má yẹ kó jẹ́ àgbákò ti darúgbó tó bá tiẹ̀ ṣe jẹ́ pé àwọn ẹlẹ́jẹ̀ tútù tó ń ṣiṣẹ́ yẹn lẹ́lẹ́dàá mi mú ẹjọ́ ẹ ṣàánú mi. Bùmbà Má lọ. Bùmbà Má lọ. Mutafi Lọ wá kan. Mutafi. Lọ wá kan. Àgbákò. Bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín lọ lórí fóònù ọ̀rẹ́ mi tí ó ṣe àṣemáṣe pẹ̀lú ọkọ ẹ̀gbọ́n rẹ̀ òun lélẹ̀ mo fẹ́ kẹ́ bá wa ṣe kó tiẹ̀ má rántí kankan mọ́ ẹ̀mọ́ tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn káàkiri ìtìjú ńlá ló máa jẹ́ orúkọ ẹ̀ ní ẹni ìtàn Ògúnládé. Why did this someone get? Wọ́n ní kí ẹ fi ọkàn balẹ̀. Bí yóò someone get. Ó ní kí ẹ fi ọkàn balẹ̀. Iyo. Wọ́n láwọn orí. Iyo someone get. Wọ́n láwọn orí yín. Iyo someone get. Wọ́n dá yín mọ̀. Iyo. Dá ojú yín mọ̀. Iyo someone get. Yà. Iyo someone get. Wọ́n láwọn ti mọ̀ yín kẹ́ ẹ fi ọkàn balẹ̀. Ẹ ti gbọ́. Ó ti yọjú. Wo mi dada. Look at him very well. Wo mi dada. Look at him very well. Bó ṣe ń sọ̀rọ̀ yẹn. What are we talking about now? Ọpọlọ ẹni tó wí ti dàrú. Our brain is in disorder. Ọpọlọ ẹ ti bàjẹ́. Our brain is no more functioning. Orí ẹ ti ń jẹra sínú lọ́hùn. Our brain is damaged. Wo iná yìí. Look at this light. Iná tó ń wo yìí. This light that you are seeing. Ìjọ méje ni mo fi ń tọ́ ẹyọ kan. Took me 7 days to light just one. Ṣùgbọ́n nísìnyí tí n bá ti pa ẹyọ kan nú ẹ̀. Once I off Tí mo bá pa tó bá ti kú. if it's off, Gbogbo ohun tó wà ń bẹ̀. all what is in our brain, Ilé máa mọ́ ni. it is gone. Mo ti kú tán nìyẹn. It's gone. Ìbátan máa fa. Káàbọ̀. Bani. Bẹ́ẹ̀ni. Bujabu. Síbẹ̀. Mutubu yate. Ibarakata bo. Bẹ́ẹ̀ni. Bazinu. Síbẹ̀. Botano. Botano. Oya. Bua. Oya. Bua. Bua. Sakapura. Bua. 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 Jésù ṣe Hey! 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 Olórí burúkú ni àbáyé fẹ́ bàjẹ́ dànù. Ó fẹ́ ti náà bọ́lé mi. Ó fẹ́ dáná sún mi. Ta ló dárúkọ yẹn? Ẹni tí mo hit. Tí mi fẹ́ gbúrò ẹ̀ rárá. Bẹ́ẹ̀ kí ló máa dárúkọ ẹ̀? Iná ló máa ń dáhùn. Ló máa dárúkọ ẹ̀. Ara máa níyan ní. Ìfẹ́ kára nìyẹn kú já. Olórí burúkú èèyàn. Wọ́n dárúkọ Jésù nílé gbọ́ Jésù máa bẹ́ tọ́sí ẹ lórí. Àjọ máa gbiná pọ̀ ní tí wọ́n á pé kí n gbiná. Òru bí sí mi. Èmi àti alájọ máa gbiná pọ̀. Babum, 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 babum. Wow! That's that. You told me. You da. Mo fẹ́. Zabun. Oya, ẹ wá máa lọ. Ẹ má gbàgbé àtẹ̀lé wọn ní session. Ó ṣàtìyé yín. Ó ṣàtìyé yín. Zabonzo. Zabonzo. Mo máa gbọ́, mo dárúkọ Jésù. Àti kàwé yìí. Wọ́n apá mi láfẹ́. Ṣàfùdà bẹ́ẹ̀. Ó bá ti dárúkọ Jésù yé báyìí, orúkọ tó jẹ́ pé orúkọ nínú ni. Hello. Ẹ jẹ́ kó máa wọlé bọ̀ mo wà lọ́fíìsì. Doctor, ìgbà ọlẹ́ kọjá lára mi tí mi ò mọ̀. I've been waiting for you. Ẹ má bínú, tó bá yẹ kó mo rí yín màá ti attend sí yín. Mo ní àwọn kọ̀ọ̀kan tí mo sáré wá sí lọ́fíìsì. Ẹjọ́, kí ni condition àbúrò mi báyìí? Madam, àbúrò yín ti ń wà okay, improvement sì ti ń wà. Doctor, láti yọ ọjọ́ yìí tí àbúrò mi ti wà níbí báyìí, the only thing tẹ́ kàn ń sọ wípé improvement wà. Ẹjọ́, improvement wo ló wà gangan náà tí mo lè máa gbọ́ ọmọ lọlé? What is going on? Please tell me, ṣé orí ẹ̀ ti yí pátápátá ni or what? You need to tell me. Madam, God forbid bad thing. So what? Àbúrò yín ti ń wà okay. Oh my goodness, here we go again.
sir. Patients wà ní ward yìí náà yẹn wọ́n ti lajú sir. Okay, no problem. Mo wà bẹ̀. Doctor. Ma. Wọ́n dàbúrò mi ni. Ẹ farabalẹ̀. Farabalẹ̀. Ẹ jalo ẹ jọ. Oya ma. Jókòó. Sit down. Sorry there. Sorry, Sister Nton. Sister Nton. Daddy wa, àti fẹ́ máa lọ. Ní agbára Ọlọ́run, iṣu náírà yìí láyé wa mọ́ sàn. Àmín. Ṣé gan mo ti appreciate yín púpọ̀ gan seriously láti àtàárọ̀ àdúrà tẹ̀gbà Ọlọ́run adé múṣẹ. Ọlọ́run lẹ́nu fún wa sí. Àmín Jésù. Èṣù ní ráyè lọ́nà wa. Kò ní ráyè nínú ilé wa. Kò ní ráyè nínú agbèjì Ọlọ́run. Thank you so much. Ẹ ṣé gan. Asoma yọjú sí mi náà. Ẹ máa ṣe ohun dúpẹ́. Àánú Ọlọ́run mà ní fi wá sílẹ̀ nígbàkúgbà. Ẹ bá mi kí lè ṣẹgbọ́n. Mr. Chair, mi ò mọ meeting tí ẹ fẹ́ ṣe. Mo fẹ́ kí ẹ̀yin àti àwọn department yín sọ. Bíbá yìí ni gbogbo nǹkan yẹn ṣì máa ń lọ. So can make sure pé I clear everything. Sherry, bíbá yìí can make sure pé wọ́n park ẹ̀ ó pẹ́ jù ọ̀la. Nice one. Well done, guy. Madam. Ẹ káàárọ̀ ma. Yeah, calculate a block city. Okay, ẹ má bínú sí wa torí Ọlọ́run. The road is under construction. In tó ṣẹlẹ̀ ni wípé wọ́n fẹ́ fẹ́ títì yìí díẹ̀ sí fún side park and other things like that. In tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn. Ẹ má bínú torí Ọlọ́run. So nítorí pé ìjọba fẹ́ ṣe títì ló jẹ́ kẹ́ block ọ̀nà. Ní kí ìjọba máa ṣiṣẹ́ bọ̀ kò yẹ kí ìjọba wá fi títì wọn dá iṣẹ́ tiwa dúró náà. I'm going to work and I'm late already. Tí bá máa ṣe títì ó yẹ kẹ́ ti announce ká ti mọ̀ pé kò sọ́nà ń bí báyọ̀ á ti mọ alternative tá fẹ́ lò. Announce ní rédíò lo TV bí sí newspaper kò dédé block ọ̀nà ni. They don't do things like that. Ó yẹ ká máa fọpọlọ ṣe nǹkan now. Oh God. No. This is really annoying. Madam, calm down torí Ọlọ́run. I'm calm. Ẹ má bínú torí Ọlọ́run. Tó bá jẹ́ notice ni ẹ ti rí diversion lókè. Ẹ ti mọ̀ pé kò yẹ kẹ́ lo route yìí. Ẹ ti lọ lo other route lọ bí tẹ́ ń lọ. Madam, I'm talking to you. Another alternative tẹ́ dẹ̀ tún ní ni wípé ẹ kò lè take yín I'm late for work already. I'm late. I'm just telling you. Kò lè take yín ju 2 minutes to 3 minutes lọ láti fi dé main road níbẹ̀ yẹn. Madam, kò lè take yín ju 2 to 3 minutes lọ láti fi já sí main road. Ẹ má bínú, we are very. Whatever. Hey, go over. Ẹ lọ clear bẹ̀yẹn láti bẹ̀yẹn. You are doing rubbish for me. What's wrong with you? So guys, come. Kini. Iṣẹ́ lórí PTB project and Splash Diamond. There's another one here. Okay. Scorpio Ventures. All right. Take care. Sir, any PTB project? Okay. Sorry, sir. This one, the Splash Diamond. Okay. I'll work on them, sir. Yes, sir. What are you going to say, Sister Amy? Àtìgbà wo ló ti notice? Ẹnijọ́ mẹ́ta ni mo ti notice wọn. Àzúmi pé ká ṣiṣẹ́ kan ní àná báyìí
kó delay nìkan ní pé kí n kó àwọn files yẹn wáyé pé àwọn ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ treat ẹ̀ máa ní láti explain fún wọn pé a ti treat àwọn files yìí tẹ́lẹ̀ wọ́n máa ní pé kí n ṣe àkọ́wà ọ̀sìn tí n bá ṣe explain further mọ̀ kan tó mọ̀ pé a ti treat àwọn files yẹn. All right, no problem. Yes sir. I'm now observe the same thing sí n tó máa ṣẹlẹ̀ ni pé àwọn files tó kó lọ yẹn àbá mi monitor ẹ̀. All right sir. Anytime tó bá ti notice anything jẹ́ kí mi mọ̀. Okay sir. Ṣé o ti gbọ́? All right sir. All right. Take care. Okay. Àròyé ò kágbọ̀n kí ni fẹ́ fi àròyé ṣe ná ibi tàlùjó ti kúnlékúnlẹ̀ tó ti ṣẹlẹ̀ kẹjọ ìlú òrògùn àròyé lórí síbi jọ. ìdídá ó yà lálùjó fún wa ká lè gbọ́. ẹjọ́ kí ló ṣẹlẹ̀ ń bí báyìí. tí kí ni fi ṣe. 18 mo ní kí ló ṣẹlẹ̀ kí lè tẹ́ fi blọọkì náà tẹ́ dí títì. Mo rògùn ṣé yóò rí ní àmẹ́ṣẹ́ bẹ́ẹ̀ pé kẹgbà bòmí tẹ̀mọ̀ páyì iṣẹ́ lọ́wọ́ mi bí ní tẹ́fí ń gba bíbọ̀. ṣé ìyá wèrè ṣé mi ló ń bá wí bẹ́ẹ̀. madam ẹ take it easy now ó dà pé wọ́n fi lánàá a dẹ̀ sọ fún yín pa à ń ṣọ́ ni ó dẹ̀ máa tó 2 weeks ká tó parí ẹ̀. Look at this idiot trying to be funny with me. Ṣé ẹ ṣí èrè ni? Kí ló ṣẹlẹ̀? Ṣé ìyá wèrè ni? Níbo ló ti rí mi lánàá? Kí níbo ni ìpàdé mi àti ẹ̀ ń bọ́ ló ti rí mi lánàá? Kí ló pè bàtí rí fura? Kí ló ṣẹlẹ̀ gan? Olórí burúkú ni ìyá ìwé ṣí èrè. Ṣọ́dọ̀ yẹn ni. Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló dé? Guys, kí ló ṣẹlẹ̀? Kí ni kò pariwo eléyìí? Ọ̀gá, kí ló ṣẹlẹ̀? Ẹni wá bí lánàá tó wá dàbí bàírú. Woman wo? Èmi lẹ́yìn ní ìṣẹ́gun màtó wá lánàá. Hello, madam. Hello. Hello, madam. Hello. Nice one. Can recognize present mi ba. Ó ṣì ní iṣẹ́ ìyá wèrè ni. Okay. Mo lọ bí ṣe máa fi tí. Mo máa pe ọ́físà ní ìsìn tó máa bá mi gbé yín kúrò mi báyìí. Look at this idiot. Wọ́n fẹ́ pọlọ́pàá fún èmi. Gbogbo rubbish tẹ máa ń ṣe tẹ rò pé lágbára òṣì kan lórí wa ń bì báyìí. I know what to do. Ìwọ fẹ́ fi ọlọ́pàá mú èmi. IG yín gan wọn bí yàrá ìyá ìdákọ́ mú mi. IG ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. No problem. Yes. Ọmọ àlelẹ́ tó bá pọlọ́pàá. Jẹ́ kí n rí IG yàrá ìjà tó fẹ́ mú mi. Ọ̀rẹ́ gbogbo yín ti sí mi. Tó bá bí ìlàkẹ́ má kúrò títì. I know what to do. Mo mọ ibi tí ṣe yẹn ti wá. Ẹ má worry. Hey. I know what to do. Ẹ má kúrò títì. Hello, officer Kẹ́hìndé. Ẹ̀yin tó bá ti bí yín dá. Ẹ dúró sí ẹ̀ tí wọ́n ní fi táyà fọ́ yín lórí kúrò. Kẹ́pẹ́ mi lọ́mú àná. Àwọn olóṣì. Sísá mi, ṣé nǹkan tí mo sọ ó padà bí nǹkan tí mo ṣe ó bad ni? Ọ̀nà tí mo gbà lọ síbi iṣẹ́ every day, ẹ̀dẹ̀dẹ̀ block it without notification, without no sign, nothing. The next thing, one harass my wife, just go what if and they have the guts, the audacity to even lock me up. Calm down. She's sick. Okay. No wonder. Mi gan ti ń wò. Mo ti ń wò pé ó gbọ́dọ̀ ní bákan náà. Wá. No problem. Ṣé rí àwọn tó lọ arrest ẹ̀? Àwọn yẹn ń ṣiṣẹ́ wọn ni o. Ṣé mọ̀ pé iṣẹ́ tá a fún àwọn ṣe ni pé kó jáde. Ẹni tó bá dẹ̀ rí tó fẹ́ máa misbehave, wọ́n arrest ẹ̀. Wọ́n ti rò pé bóyá ó fẹ́ máa disturb àwọn tó ń ṣiṣẹ́ ni. Because politicians these days wọ́n kàn lè fi ohun tó wù wọ́n at any time. Wọ́n lè gbé àwọn dé kán fi máa distract gbogbo public. So àwọn ọ̀dẹ̀ lè gbà yẹn láyè tó ṣe mú débì nìyẹn. Ẹ jọ̀ọ́ sir. Hello ma. Èmi náà mọ̀ pé torí ẹnìtàn náà lè ṣe ń pẹ́. Ẹ tọ́jú ẹ dáadáa. As in ẹ tọ́jú ẹnìtàn dáadáa. Àwọn colleague ti sọ fún mi lọ́fíìsì. Èmi náà dẹ̀ ti farabalẹ̀ mo ti notice ẹ̀. Ó need proper care. Okay. Okay. Ṣé ti gbọ́? Àmín. Máa tọ́jú ẹ. All right. Take care. Right. Madam. Ọlọ́run á máa ṣàánú wa. Ṣé ríru ẹni tí nǹkan báyìí bá ń ṣe? Ẹ ní láti calm ẹ̀ down ni o. Kó má lọ ṣe ohun tó máa burú ju eléyìí lọ. No, kí ló ṣe mí? No, sister, gbọ́ nǹkan tó sọ́nsìn. Wọ́n ní ẹni tí nǹkan báyìí bá ń ṣe. Like I'm sick or what? You're not sick. No, do I look like a psycho? You're perfectly okay. Sammy, these people are
accused me. They harassed me. You have no right to say Ekoko harassed me. No. This is you don't have any right. Please, you can to move. insult people anyhow. I have the right to say you can go. No, No, he won't dare insult you. I'm here. And they're going to go scot free without even apologizing. And he has the right to even say, think about shit. Am I sick? You're not sick. Let's go. No, this is wrong now. You don't do this to people. It's very wrong. Very, very wrong. Let's go. Very wrong. And they won't even apologize. That's the worst thing about Nigerian police. I know. We know. Let's go. We know. Wonderful. Irú kí lélé ìwọ lọ? Èwo ló tún pè ní amnesia? I don't get it. Baby, ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àìsàn tó wà, a fẹ́ tó 500 káàkiri àgbáyé. But let's thank God pé eléyìí tó ṣe yìí, doctor ní kò ní solution. Tó bá yẹ kó rí wíṣẹ́ ló wà tàǹtí káàkiri. Thank you, Jesus. Àbí mọ́tò tí wọ́n sọ pé ó kàn fẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ ká ló bà lórí tó tẹ mọ́ lọ́kàn. Ó ṣe. Ohun tá à ń sọ ẹ̀kọ́ làwọn máa sọ. Pẹ̀lú nǹkan tí dókítà sọ, wọ́n jẹ́ kí á mọ̀ ẹ́ pé kó tó di wípé ó l'accident, gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn ló rántí. Àmọ́ nígbà tó ti l'accident tán, tí nǹkan bá ṣẹlẹ̀ léni, kódà kó pàdé èèyàn léni, tó bá dọjọ́ kejì kò ní rántí ojú ẹni yẹn mọ́. Ṣé wàhálà ńlá kan ni? Kó jẹ́ pé gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí tó bá ti sùn tó bá dọjọ́ kejì kéèyàn máa rántí. Dókítà dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé àwa tó dójú ẹ̀ mọ̀ dáadáa, àwa yìí náà la lè help ẹ o. Help ẹ? Yes. Lọ́nà wo? Wọ́n ní ká má jẹ́ kó jáde, ká jẹ́ kó wà nílé, kó rest dáadáa. Wọ́n ní by the time tó bá wà nílé tí ó jáde, kò yẹ wọ́n ló máa lórí game memory ẹ̀ dáadáa. Kó má máa rìn káàkiri. With time, wọ́n ló máa recover. But we can't lock her indoors. Nígbà tó kìí ṣe lẹ́wọ̀n. For how long? Ọlọ́run ò ní ṣe lẹ́lẹ́wọ̀n, kò ní ṣe àwa lẹ́lẹ́wọ̀n, kò ní ṣe gbogbo wa lẹ́lẹ́wọ̀n. But tó bá jẹ́ pé solution tí wọ́n máa rí sí nǹkan tó ń ṣe nìyẹn wípé kó dúró nínú ilé kó má jáde, I think it's alright. Láàárín 3 to 6 months tó sọ. Ìyẹn yìí better o. Tó bá jáde síta tí ò mọ ibi tó ti jáde mọ́ nǹkan. Tó lọ sùn síta tí ò rántí nǹkan kan mọ́ tó ṣẹlẹ̀ lánàá àbí tó. Do you get that? Ó tiẹ̀ sú mi Ọlọ́run. Ó ga ọ. Kó má tiẹ̀ lè rántí nǹkan kan tó ṣẹlẹ̀ mọ́. Ṣáà gbàládùn wípé ọ̀rọ̀ àgbà mi dáwọ́lé. Àmín. Ọlọ́run àgbà mi wò sàn. Àmín. Wọ́n ní gbogbo ọ̀nà náà ká ṣáà máa dúpẹ́ ni. Ṣe bẹ́ẹ̀ náà ṣé máa náà òun kó fún wa nulẹ̀ ni. I'm late for work. I mean, like we might be. Hello, sister mi. Ẹ ti tì mí mọ́nu lé now. Èmi? Public holiday? How ṣe wá mọ̀? Okay, ẹ ṣé. Alright, no problem. Okay. But why tẹ̀ ń ṣe wá tì mí mọ́nu lé? Oh, okay, you're around the house. Alright, no problem. Can you imagine? Let's múra bí chef tán. How come you not be public holiday? Oh, Manda Mara means I'm 5 o'clock.
Ṣé 6 to lóní? 6 báwo? What be 6 o'clock? 6 ò tí lò. Oh yeah, slow me, please. Oh, for what now? For what báwo? Kí ló ṣe báyìí súnmọ́ bí náà? Kí ló mean by kíni? Darling. And I've been trying to wake you up. O kàn ṣáà turn báyìí. Ó yẹ kó understand nǹkan tó ṣẹlẹ̀ náà. Darling, why are you doing this now? Mo pe iṣẹ́ pọ̀ tí mo fẹ́ ṣe ní ìdájí. I'm not in the mood. Mo sí network lẹ́nu. Some other time, I want to sleep. Kò sí network. Wá. Ṣé nǹkan tí mo fẹ́ ṣe ni ò sí network ń bí àbí báwo? Ṣé kìí ṣe bó ń ṣe ìrànràn? Mo fẹ́ bẹ lájọṣepọ̀ ìwọ ìyàwó mi. Ó sọ fún mi pé kò sí network. 3 gig ni àbí 4 gig. Ẹni máa bọ̀ bí. Jonah, I want to sleep. Mo fẹ́ sùn. Eniola. Oh. Eniola. Hello, mo ń gbọ́ yín. A ní ẹtì mímọ́ ni lẹ́tí tilẹ̀kùn náà. Kí lẹ mean? No, you don't have any right to lock me inside. Ẹ jáde ẹtì mímọ́ nulẹ̀ ẹni kíni. Báwo mo yẹn ń sọ̀rọ̀? Ẹ má bá mi sọ yẹn mọ́. Bá lè ṣe máa tì mí mọ́ nulẹ̀ ẹ̀yin lọ́ọ́ bí iṣẹ́ tèmi mọ́ ni ṣé mi ò ní iṣẹ́ tèmi máa ṣe ni? You have no right to lock me inside. Àwọn ló ń pariwo mọ́ yín. Anẹ́tì mọ́lẹ̀ ni wọ́n pariwo mọ́ iṣẹ́ ìmọ̀ bá yín sọ ni. What do you want me to tell my boss? Once I go to work? What kind of rubbish is this one? Mo máa lọ bí ṣe wàbí wà ìṣòwò wà lélẹ̀ sí. What kind of rubbish is this one? How can you lock me inside ẹ gba ṣẹ́ tí yín lọ ẹ fẹ̀mí sílẹ̀ sínú ilé? Ṣé mo ní lọ bí ṣẹ́ ni àbí mo lè rẹ́ tèmi ni? Ah, Jesus, what kind of trouble is this one now? Oh. Hello. Búkì báwo lè ń ṣe báyìí? Kí ló tó ń ṣe báyìí? Mo délé ẹ̀ ń sìn, wọ́n sọ fún mi wípé o ò gbé bẹ́ẹ̀ mọ́. Nílé tí mo ti wá tí ò ń ṣe ẹ̀mẹ́ta tí ò ń ṣe ẹ̀mẹ́rin. Mo ń pè ẹ́ ò gbé fóònù mi. Tí mi ò bá hide nọ́mbà mi sìn, o ò ní gbé kọ́ mi. Kí ló lè tó yìí? A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun nìyẹn sìn ẹni ìtàn ò rántí nǹkan kan mọ́ kò sí nǹkan kan tó mọ̀ mọ́ bó sọ nǹkan fẹ́ ni ìtàn ń sìn agídí ló máa fi rántí in the next 3 hours àgàgàgà tó bá ti sùn báyìí tó bá dọjọ́ kejì kò lè rántí nǹkan tó ṣẹlẹ̀ mọ́ lánàá kábọ̀ nítorí tá a máa wá sọ wípé ó máa rántí láti máa sọ fún àwọn èèyàn pé nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ òun wá wọlé òun káwa mọ́ o kí ló ń ṣe wọ́lá yọ mí ìwọ ni ìdùnnú mi kò sí gbogbo ara mi ti ń gbọ̀ngàn ara mi ń gbọ̀ngàn bíi pé kí n rí ẹni jọ̀ọ́.
rárá mi ò sọ pé oúnjẹ ni bọ̀ tí bá rí ẹ̀ ń sìn tí bá bẹ̀ tán ká ṣe ohun tá a fẹ́ ṣe mi ò lè control ara mi mọ́ ni ìwọ ni nínú máa ń dùn sí láti bá ṣe nǹkan papọ̀ ara mi ti gbẹ̀ kan gan ara mi ti gbẹ̀ kan seriously bí mo ṣe wà yìí tí bá rí ẹ kò sí lẹ́yìn tí bá bẹ̀ tán gan ká ṣe nǹkan tá a fẹ́ ṣe ni ara mi ń gbọ̀n gan. ẹni ìtàn kí ló ń pè mí fún jọ fi mílẹ̀ lọ́wọ́ ìjàre kí ló ń pè mí fún. Hello? Ó ti pa fóònù. Yẹn lọ bẹ wúmà yẹn dáadáa nígbà pé wúmà yẹn parọ́ fún mi ni yẹn lọ bẹ báwo ló yìí máa dédé sáré kó kúrò bí ìsinsìn kí ló ṣẹlẹ̀. Get off me! What's wrong with me? Are you high or what? Jesus, what is this? Somebody! Open this door, you bastard! Tí ọmọ ìmọ̀nù ilé pẹ̀lú gbogbo títí wọn létà àǹtí wọn látijọ́ ibi ò rí improvement kankan àbí kí lẹ́yìn fi o. kí ló ń rò. adé tí ń gbàdúrà nígbà pọ̀ lọ́n pé ọlọ́run máa gbàkóso. dadi hello Ẹnìtàn. Sis ẹ káàárọ̀. àárọ̀ ní 12.
Okay, ẹ káàárọ̀. How was the night? Night? I don't know. Ṣé ni mo jí gbogbo ara kan rò ń bí ẹni pé wọ́n like mọ́ mi lára and I don't even understand. And àtàárọ̀ tí mo ti jí ó ń ṣe ń bẹ́ni pé mo fẹ́ rántí nǹkan kan. I just can't place my hand. Bóyá o ní bad dream or something. Dream? Ọlọ́run ní jẹ́ o rántí nǹkan kan. I'm not sure. I just don't know. Ibo lẹ wá múra tẹ́ ń lọ? Mo ń lọ síbi iṣẹ́. Work. Yeah. Láago 12. Take care easy there pẹ̀lú ẹ. Yeah. Wọ́n ti pè wọ́n pé mo ń bọ̀ and they're expecting me. Ní 12 o'clock. Táwọn kan ti ń close níbi iṣẹ́. Ni wọ́n ṣe ń lọ sọ́fíìsì. Sis, I called already and they're expecting me. They are aware. Mo ti sọ fún wọn nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ ti ní no problem. Sorry. Take care easy o. Ọ̀gá ẹ̀ ti pè mí láti ibi iṣẹ́. Wọ́n ní fún má bọ́tà àti wá sí ọ́fíìsì lẹ́nìí. Pé àwọn files tó yẹ kó ṣiṣẹ́ lé lórí yẹn pọ̀ máa kó wá lé wá báyìí. Àbí dádì? Yes, wọ́n ṣe pé tán sìn. Kí ló tí wọ́n pe fóònù ti tèmi? Wọ́n ní fóònù ẹ̀ busy then later wọ́n ní bí a network problem or something. Were you talking to anybody? Wọ́n máa kó wá ń sìn. Wọ́n ní files yẹn jọ pọ̀ gan-an. Wọ́n ní pọ̀ tó máa ṣiṣẹ́ lé lórí. Wọ́n ti pè mí náà. Ó ṣe ọ̀rẹ́ mi, God bless you. Ṣé o ti lọ rí ẹni tán? Mi ò tí ì lọ rí. Oh my God. Bó báwo ló ṣe máa ṣe báyìí? Ó yẹ kó ti lọ yọjú sí náà. Ó mọ̀ pé ọ̀rẹ́ kò rí kò sùn lé everybody mọ́yìn sí. Kí ló fẹ́ káwọn èèyàn máa rò? Kí ló fẹ́ kó máa sọ? At least wá tiẹ̀ ṣì débẹ̀. Ó kú ni o, ó yè ni, àbó ti kú ni. Kò tí kú. According to nǹkan tí mo gbọ́ láti ẹnu Bánjí, ó ní pé ó kàn fi orí gbálẹ̀ ni ó dẹ̀ lose memory. My professor, mo jẹ́rìí. Iṣẹ́ professor lórí yẹn o. Wò kó má forí gbálẹ̀ rárá kí nǹkan kan má ṣe kò sí bó ṣe fẹ́ ṣe brain ẹ̀ máa format ni. Ó máa lọ pátápátá ni. Ṣé bó dẹ̀ ṣe wà yẹn kí brain ẹ̀ kó tó lè regain memory ẹ̀ bó ṣe wà yẹn ó máa pẹ́ gan. No matter what, ó ní láti yọjú sí náà ni o. Kó lọ yọjú sí ni. Tracy, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Ẹnu wo ni mo fẹ́ fi lọ sọ̀rọ̀ ń bẹ̀? I mean, ojú wo ni mo fẹ́ fi lọ wò wọ́n ń bẹ̀? I can't, please. Mi ò lè lọ. Okay. Ó máa lọ ṣojú ayé ń bẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni náà, ojú ayé ni. Ó máa lọ ṣojú ayé ń bẹ̀ ni. Ti gbọ́ ọ̀rẹ́ mi. Jẹ́ kí tètè máa lọ. All right, take care. Okay. Hello there. Ó ti yá. Daddy. Mo ti ṣetán. Kí ló ń ṣẹlẹ̀? Ẹni ìtàn kọ́. Mo ṣọ́pọ̀ náà máa ti ṣetán yà. Ẹni tán. Kí ló dé ìwọ múra ni? O lọ sí church ni? Church? Church. Is today Sunday? Irú question wo ló ń béèrè? Of course today is Sunday. I was just thinking of calling office pé mo nílé wá síbi iṣẹ́ lẹ́yìn. Ní pé ní jẹ́ Monday àbí Thursday àbí Friday àbí? Ó ti yé mi. Àná dẹ̀ ni public holiday. Public holiday? Yes, no. Àná ni public holiday. And today is Sunday. Ọjọ́ ìjọsìn. I don't remember. Ó ti yé mi. I don't know. Ó ń rẹ̀ mí láti inú and
Oyinma call me every now and then. Daddy? Yeah, I don't feel good at all. Abi? Èní ni Sunday. Ọjọ́ ìjọsìn. It's alright. It's alright. She wants to rest. Hello, come back. Hello there. Pẹ̀lú nǹkan tí mò ń rí, èní ni Sunday. A ò ní time mo báyìí sàn yín wà ní church already. Ó dà pé máa fẹ́ gbé lọ sí hospital lọ́la. Torí bó ṣe ló ń rẹ̀ òun láti inú tó yìí ń kọ́ òun yìí, mi ò understand. Bóyá malaria ni àbí kí lẹ feel daddy. Okay. Pẹ̀lẹ́ díẹ̀. Go and rest. Pẹ̀lẹ́. Àwa ti lọ church ẹ. Ṣùgbọ́n wá nǹkan jẹ o. Pẹ̀lẹ́. Easy. Take it easy, okay? Anything, let's go. Lord. Look at where you going. Mi ò bá ti sin wá síbi. Àbẹ̀rẹ̀ ó ṣẹ́pẹ̀ mi pé kí n wá síbi ni. Ẹ ta ló wá síbi tó wá wò? Okay. Ẹ má gbàgbé wípé ọ̀rẹ́ mi yìí ń gbé ní bíbá. Tọ́rẹ̀ ẹ bá tiẹ̀ wá ní. Oh, Enitan, how are you? Ó ti bínú sí mi. I'm so sorry, má bínú ọ̀rẹ́ mi, ṣó ti gbọ́. Please. I'm so sorry. You. I'm sorry. You what? I'm so sorry. I beg you, free me. Agba, what kind of friend are you? You what? Kò má lè wá wò mí láti jọjọ. Ó wá wò ẹ́ náà. Ó wá ní Saturday and Sunday tó kọjá ẹ̀. Really? Yes, mo wá wò ẹ́ ní Saturday and Sunday, ó sì gbàgbé ni. Tó dẹ̀ rí mi. Of course, mo rí ẹ now. Àtẹ̀jọ jẹun. Ìwọ àti ẹ̀tẹ̀jọ jẹun. No. Tó sọ pé ó lè jẹ dòdò jù. I'm sorry, ọ̀rẹ́ mi má bínú. I'm so sorry, okay, please. Báwo ni ṣe ti wà okay? I'm fine, I'm good. How far? Mo okay. Ìwọ ńkọ́ ṣe ti wà okay? You're actually going out, but don't mind. We can go together. No, mo ní ibìkan tí mo fẹ́ lọ. Yes. Why? Mi ò lè tẹ̀lé. I have somewhere to go to. All right then, I'll drop ẹ lọ́nà now. Ó tẹ̀lé má tẹ̀lé wa, but a lè drop ẹ lọ́nà bó ṣe sọ ẹ. I'll find my way. I can't No, Lenito, don't worry. I'll see you, okay? Okay. Whatever. Sorry, just chicken. Rárá o. Irú eléyìí máa wù mí o. Ìyàwó mi ní time láti ṣe oúnjẹ fún mi láàárọ̀ yìí. Daddy, kí lẹ mean by that? Ṣé mi ò kí ń ṣe oúnjẹ fún yín tẹ́lẹ̀ ni? I'm not saying that. What? But ọjọ́ wo ló ti ráyè báyìí tó sọ wípé ó fẹ́ dáná fún mi láàárọ̀? Darling, tí mi bá tètè lọ síbi iṣẹ́, ó di dandan kí n ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí ìyàwó alálùbáríkà. Ó ti wá di ẹ̀mélòó báyìí tẹ́ tètè lọ síbi iṣẹ́ o. Ọkọ mi, ẹ jẹ́ ká fìyè sílẹ̀ náà. Kò sí wa. Ẹ dúró, ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ gbé Ẹnìtàn lọ sí hospital lánàá. Àlọ́mọ́ lánàá ó lóun lọ. Mi ì dẹ̀ lè force ẹ̀. Bómi ò kó free ẹ̀ látàárọ̀. Kó má jẹ́ wípé ó ti lọ ṣe self medications for ẹ. And I told her, tí doctor bá prescribe oògùn fún kó yé lò. Àtìgbà tí nǹkan tó ṣe yẹn ti ṣe, ó lágídí ètè tí wàá pọ̀ gan. Seriously, ó lóun ò lọ ní mi ì dẹ̀ lè force ẹ̀. Àbí ó jí jáde lé láàárọ̀ ẹ̀. Ó ṣe máa jí jáde tí kò ní sọ fún wa ní orí. Ẹ jẹ́ kí n wo yàrá ẹ̀ wò. No problem. Ẹnìtàn, irú owó ló ń sùn látàárọ̀ nù. Dídé jàre. Ẹnìtàn. Ẹnìtàn. Get up, my friend. Ẹnìtàn. Ẹnìtàn.
Why? Kí ló dé tó ṣe báyìí fún mi? Pẹ̀lú gbogbo làálàá mi lórí ẹ̀. Ó lọ ṣẹ́yún. Oyún. How is that possible? Ta ló fún lóyún? The only person tẹ́bí mọ̀ ẹ̀kọ́ lè fún lóyún kò sí Nàìjíríà. Abroad ló wà. Mi ò dẹ̀ gbọ́ kó sọ pé wálé. Ẹni tó kí ni mo ṣe fún ẹ? Báwo ló bá ṣe dùn tó? Kó wà láyé kó máa gbọ́ ọmọ kan tí mo sọ yìí. Pastor, can you imagine? Can you imagine? Lábẹ́ òrùlé pastor. It's alright. Ah! It's alright. Kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ ní ìgbàkigbà. Ẹ wò ó. Ẹkún tẹ̀ ń sùn, ìbarajẹ́ tá ń barajẹ́ yìí, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Àmọ́ kò sí ẹnikẹ́ni tó wà láyé tó mọ́ ní iwájú Ọlọ́run. Ta ni ẹni mímọ́? Kò sí. Ta ni èèyàn mímọ́? Kò sí. Ta la lè fọwọ́ ẹ̀ sọ̀yà wípé ẹni báyìí olóòótọ́ ni lábẹ́ àkóso Ọlọ́run? Kò sí. Nítorí pé Ọlọ́run nìkan ló mọ̀. Òbí, má fi ẹkún yẹn, má fi ṣe rẹ̀ léṣe. Ẹnìkan ṣo tèmi náà mọ̀ wípé ó ń fẹ́ lóòótọ́, Austria ló wà. Ibi tó ti wá rí oyún lóòótọ́, I don't understand. But ara tá à ń sọ nìyẹn wípé kò sí ẹni kẹ́ni tó pé níwájú Ọlọ́run. Okay? Ẹni. It's alright. It's alright. It's alright. Ẹni tó bá ti kú ni. Ó ti kú. Ó para ẹ̀ dànù. Ta ni ẹ? Lórí asán. Ọ̀dẹ̀ tí méjì lọ, ó méjì. Ó dà pé ẹ̀wọ̀n abẹ́ mú bọ̀. Ọ̀dẹ̀ fún mi tán ni ó fún mi tán. Ẹni tó wáyé lọ ṣe oyún. Bàbá ti sọ fún mi tó lóyún. Ànípa ẹ̀ àbádáríjì ẹ lónìí. ṣẹlẹ̀? Aláburúkú kan mo lá. Aláburúkú kan ni mo lá. Àdúrà ní ká gbà wípé gbogbo ogun èṣù ibikíbi tó bá lè gbé gbà wọnú ilé yìí kọ́lọ́run bá wa ti owó ẹ̀ bọ́lá. Àmín àmín. Kípa èṣù má kápá. Àmín kí ló ṣẹlẹ̀? Ẹ wá àdúrà ní kò jẹ́ àgbà bí kò sí bá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ yìí sìn mo tún fẹ́ máa fún èṣù ní ààyè nínú ilé wa ni. Àbọ̀gbọ́ gbogbo tá a rí lójú àlá yẹn kọ́lọ́run má jẹ́ kí ó ṣẹ nínú ilé ìní àdúrà ǹdẹ ìjìnlẹ̀ Ọlọ́run ayọ̀ Ọlọ́run gbogbo tó parapọ̀ tó ń
jẹ́ ogun burúkú. Ní orúkọ Jésù. Ní orúkọ tó lè Jésù. fẹ́ wọnú ilé ìwé. Ní orúkọ Jésù. pẹ̀lú agbára ńlá rẹ̀. pẹ̀lú ọwọ́ ìyanu rẹ̀. Bẹ́ẹ̀ni bàbá. Olúwa tẹ̀rí ẹ̀. Àmín Jésù. Olúwa bá gbé. Àmín. gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀. Bẹ́ẹ̀ni bàbá. eléyìí tó lè fẹ́ máa fa. Bẹ́ẹ̀ni. ohun burúkú nílé Olúwa dáríjì. Àmín Jésù. ìta ti ṣẹ̀ tá a ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ Olúwa gbà dé. Àmín Jésù. Olúwa má fẹ̀ṣẹ̀ wa bí wa. Àmín o Jésù. Má fẹ̀ṣẹ̀ wa bí wa. Àmín Jésù. Má jà kúkú ọ̀bẹ. Má jà kúkú ọ̀bẹ. Yes, sir. Yes. Daddy wa. Àwọn ni. Ẹ jókòó. Mo ti fẹ́ máa lọ síbi tí mo dágbére fún yín. Kò sí wàhálà. Pastor, màmá rí later, sir. Ọ̀dà. Ẹ jọ̀ọ́ pastor, mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Ẹ bá mi bá Daddy wa sọ̀rọ̀. Lóòótọ́, ikú àbúrò mi ó dùn àwa méjèèjì kan. Ọ̀rọ̀ Ọlọ́run tó lè bẹ̀ mí sọ lójoojúmọ́ ló gbé mi ró báyìí. Nítorí wọ́n jẹ́ kó yé mi wípé alápàdúpẹ́ lọ́lọ́run ọba. Bó ṣe wọ Ọlọ́run ọba ló ṣe ń ṣe ọlá ẹ̀. Wọ́n ní pé nínú gbogbo kàṣà máa dúpẹ́ fọ́lọ́run ni. Ṣé wá yẹ kó jẹ́ pé àwọn gangan ló máa ṣe báyìí bí ẹnu ọjọ́ mẹ́ta ń sìn. Ẹ wò, èmi ti fẹ́ wá rí yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o. Àmọ́ bẹ́ẹ̀ ṣe dé mo fẹ́ kẹ́ ẹ bá mi fi ọ̀rọ̀ Ọlọ́run kẹ́ ẹ bá mi fi bá wọn sọ̀rọ̀. Bóyá nǹkan míì dẹ̀ ń ṣẹlẹ̀ nílé Ọlọ́run tó ń fẹ́ kémi mọ̀ gẹ́gẹ́ bí obìnrin. Èyí náà dẹ̀ mọ̀ pé ọlọ́rọ̀ lẹ́yìn méjèèjì. Tó bá ń ta lọ lọ́rọ̀ ọkọ mi, ẹ̀yin ni. Mo dẹ̀ ṣọ́ ìpò máa sọ gbogbo ẹ̀ fún yín. Ẹ jẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ ṣẹ́gbọ́n. Ọlọ́run àdúró tí. Olúwa tẹ̀lé Olúwa pa inú Olúwa sàtọ̀. Kò sí wàhálà. Ẹ má pẹ́. Pásítọ̀ Bámijí, kí ló dé? Ó ní ó jagbà lọ, ta ni yóò lè fà á padà? Àbí ta ni yóò sọ wípé kí ni ìwọ ṣe nì? Ẹ wò ó, ṣe rí ẹni tó bá ti kú, ó ti kọjá lọ sọ́dọ̀ olùgbàlà. Ẹni tó bá ti kú, ó ti lọ sọ́dọ̀ ẹni tó dáa. Ẹ wò ó, Pásítọ̀ Bámijí, ẹ jẹ́ ká gbà fọ́lọ́run nítorí wípé Ọlọ́run nìkan ló mọ ohun gbogbo, ló lè ṣe ohun gbogbo. Òun ló dá wa àti wáyé wa owó ẹ̀ ni. A ti padà owó ẹ̀ ni. Ẹ jẹ́ ká gbà fọ́lọ́run. Ẹ jẹ́ ká gbà fọ́lọ́run nípa àwọn tí ó lọ. Wọ́n sùn nínú Ọlọ́run ni. Tẹ́ bá rántí ọba Dáfídì nígbà tí ọmọ rẹ̀ wà lórí àìsàn, lórí àkéte àìsàn. Ọba ń gbàdúrà, ọba wà nínú àwẹ̀, ọba ò jẹ, ọba ò mu. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run pe ọmọ sí ọ̀dọ̀, ọba wẹ̀, ọba kún òróró, ọba jẹun. Àwọn kan wá ń bá ọba wípé ọba kí ló dé? Nígbà tí ọmọ yìí ò tí ì jáde láyé, ọba ẹ wà nínú ọ̀fọ̀. Ọba sọ fún wọn wípé ọmọ yìí ìgbà tó wà láyé òun ṣèpẹ̀ fún. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ti mú lọ, ó ní ọmọ yìí òun ni ó máa lọ bá, ọmọ òun tún lè padà wá bá ọmọ. Nítorí náà ẹni tó ṣaláìsí ó ti lọ, àwa la máa lọ bá, òun ò lè padà wá mọ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á gbà fọ́lọ́run, ẹ jẹ́ ká gbàgbé ẹ. Wòlíì, wọ́n tún wá lẹ́yìn òkè ń ṣe ọ̀rọ̀ obìnrin, ọ̀rọ̀ ọkùnrin ni. Bí àwọn ọkùnrin méjì náà là wà bí, kò sóbìnrin bí. Mo ti ṣe o. Mo ṣe o. Bóyá ni mi ti kùnà go. Bóyá ni mi ti tapa o. Ẹ wo, ìránṣẹ́ Ọlọ́run ni, wòlíì Ọlọ́run ni. Tẹ́ bá ní pé ẹ jẹ́ ká gbàdúrà ńsìn, ó ṣeéṣe kẹ́ rí nǹkan tí mo fẹ́ sọ. Ẹ jẹ́ kí n kúkú tú àṣírí ara mi síta kẹ́ lè mọ bí tẹ́ máa bá mi dojú àdúrà kọ. Àìsàn kan ṣe mí, mi ì lè mára dúró ni. Wòlíì, mi ì lè mú ara dúró. Ó máa ń ṣe mí bí kí n ní ìbálòpọ̀ ní gbogbo ìgbà. Àrùn ti wà lára mi tipẹ́. Mo ti ṣàṣemáṣe dé ọ̀dọ̀ ọ̀rẹ́ àbúrò ìyàwó mi. Ìyàwó mi ò kẹ́ ráyè. Iṣẹ́ ni ní gbogbo ìgbà.
nígbà tó bá tiẹ̀ yá gan tí bá ló yá ká ṣeré tàbí ká ṣe tọlọ́mọkùnrin dé kò ń dá mi lóhùn ó ń jẹ́ kí àrùn yìí kó túbọ̀ máa gbilẹ̀ sí lára mi. wòlíì ìyàwó àbúrò mi tó kú yìí mo bá lájọṣepọ̀. Hello? Mo ti dààmú díẹ̀ mi ò máa gẹ́ẹ̀tì ọ̀nà tó ń sọ ẹ̀. Ọ̀nà wo? Lágbáńgbá. Níbo ló ń jẹ́ lágbáńgbá ń bì yìí? Ok. Tí n bá gẹ́ẹ̀tì ẹ̀ máa tó padà pè ẹ́ o. Ok. Sorry, ẹ má bínú ọ̀pọ̀ ẹjọ́ ṣọ́nà lágbáńgbá nìyí. Bẹ́ẹ̀ni, ọ̀nà lágbáńgbá lẹ wà, kódà ẹ ti fẹ́ wọnú. Oh, thank you. Ẹ ṣé gan. Dókítà tí mo gbé ẹ wá bá fún bó ṣe ń rẹ̀ yẹn olóyè ń kọ́ ẹ òògẹ́ bó ṣe ń ṣe ẹ́ ṣó ti yẹn sìn a máa ń ní problem kan ní ìgboro púpọ̀ nínú àwọn doctors tó wà ní ìgboro yẹn wọn ò fi bẹ́ẹ̀ mọṣẹ́ òun ló ṣe máa ń jẹ́ pé tí wọ́n bá treat ẹ lénìí sickness ẹ̀yìn á tún padà lọ́la but púpọ̀ nínú àwọn tó mọṣẹ́ dáadáa irú bí ni wọ́n wà nítorí wọ́n rí àyè fúnra wọn láti kàwé ògẹ̀tẹ̀ fàájì ti pọ̀jù ní ìgboro club ni so púpọ̀ wọn ò ráyè kò yẹ ẹ́ sìn so doctor tó wà ń bí ó good gan bẹ́ẹ̀ni ó good gan seriously. dóò mo ti pàdé ẹ̀rí tipẹ́tipẹ́ ńgbà kan mi ò tiẹ̀ lè rí lè dá mọ̀ mọ́ mi dẹ̀rọ kó lè dá mi mọ̀ bọ́bọ́ ṣe sọ wọn ló mọṣẹ́ gan. You're welcome, sir. We have been expecting you, sir. You can come inside, sir. I'm only boss, sir. Come, sir. Expecting me? Yes, sir. How do you know I'm coming here? I'm coming, please, Joe. Listen. Expecting me, okay? I'm coming. Can I expect me? Excuse me, Pastor. Hello, Pastor. Yeah, Pastor Banji Adegoke, abi? Please come. Come.
I'm the medical doctor. This is my clinic. No, kò sí problem. Èmi ni medical doctor tó ń sọ. Pastor. I'm so sorry. Mo attend sáwọn èèyàn kan lọ́wọ́ ni. Yes, I'm not comfortable. Why? Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pè mí ní pastor yẹn. Are you not a pastor? Ó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe mọ̀ pé pastor ni mí. Ṣé bẹ́ẹ̀ yẹn kan ló introduce ẹ sí mi? Am I right? Ẹ ó sick ni tó bá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé pastor ni mí dẹ̀. Oh, so everything about you for me, including our attitude yìí. Kí ló ní mo ṣe? Ó lè ya wèrè gan. Ó ló bùkọ́ ní anything under skirt ó lè lọ fún ni. Ẹ jọ̀ọ́ sá. Yes. Ẹ ká fi yẹn rẹ̀. God bless you. Ẹ̀yin lè dálẹ̀. Ẹ jẹ́ ká fi yẹn rẹ̀. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ sá. Ṣé rí lady tí mo mú wá síbẹ̀ pastor ni mí lóòótọ́. Mo mọ̀ yẹn. Yes sir. Ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó lóyún ni right. Okay. Mo á fẹ́ kẹ́ bá mi ṣẹ́ oyún yẹn fún mi. Good. But for any reason torí mi mọ̀ bó ṣe ń ṣe wòlòwòlò ẹ má yẹ kó mọ̀ ká fẹ́ ṣe yẹn fún mi. Malaria ni I believe kò ń ṣe ẹjọ́ gbogbo nǹkan tó bá need I don't know tó bá jẹ́ tóògùn ni ẹ fún wa tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe tibí náà ni ẹ jẹ́ ká tètè ṣe kíákíá. Pastor. Elewele pastor, your madness is uncomparable. O mad gan ni o. O fẹ́ máa kọ́ mi níṣẹ́ mi. Look at me. I am a medical practitioner, qualified. Tó ń ṣe oyún ní every minute, every day, every hour. Màá ti ṣe more than 500 oyún. Ṣóré ń tó gbé wá yẹn sìn. Wọ́n máa gbé lọ sí lab lọ́dọ̀ wa bí náà ni o. Wọ́n á gba ìtọ̀ àtẹ̀jẹ́. Tó bá rí pé àká fún lóògùn, ó máa lo oògùn á wálẹ̀. Tó ẹ pé operation níbí láti máa ṣe tó dẹ̀ máa survive. Are you with me? Sit down. Màá ní kó wá attend. Kí ló rùn? Oh, ò ń gbọ́rùn bíà. Àmọ́ ṣe mú nìyẹn. More than 2 cartons every day. Tí mi ò bá mú mi ò lè ṣe kankan. Yes, I am. Nurse Nafisat. Sister Nafisat. Mú ẹni ẹ̀mí lọ sí reception. Okay, sir. Sorry, sir. Sorry, sir. Let's go to the reception, sir. Reception. Yes, sir. Mo ní láti kọ́. All right, sir. You can go, máa bá yín. Ṣé bí reception yín ni? Máa bá yín. Don't pastor me. Ṣé ibi tó ní pé máa wá náà ni mo wà ìṣá? Jọ, ṣé picture tí mo send sí WhatsApp ẹ, ṣé kìí ṣe pé o miss ẹ up? Ẹni yẹn náà ni. Ibẹ̀ mo wà yìí. Ah. Okay.
ilé burú ó terrible gidi Pastor Bámidí ilé yóò dá rárá ó burú jù ó bu ìránṣẹ́ Ọlọ́run alààyè kù pẹ̀lú bá ti ń tiraka wípé orúkọ Ọlọ́run tí àwa ìránṣẹ́ Ọlọ́run tá a ti bàjẹ́ ká tó tún ṣe yìí ẹ̀yin náà tó fi ilé ikun ẹ fún àbúrò ìyàwó yín lóyún ẹ tó ṣẹ títí ẹ̀mí ẹ fi bọ́ Ọlọ́run alààyè Ọlọ́run alààyè síbẹ̀síbẹ̀ sá aláàánú ni olóòótọ́ àti aláàánú ni ó lágbára láti dárí ẹ̀ṣẹ̀ jì ṣùgbọ́n ó kù sọ́wọ́ wa nítorí pé Bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere nísìnyí Ọlọ́run ṣetán láti dárí jì yín ṣùgbọ́n ó kù sọ́wọ́ yín láti play part yín kí ni part tẹ́ máa play òun ni wípé tẹ́ bá fẹ́ kí Ọlọ́run alààyè kó dárí jì yín pátápátá ẹ láti jẹ́ kí ìyàwó yín mọ̀ egungun ìyá yín ni ẹ kì í ṣí èèyàn méjì mọ́ ẹnìkan ṣoṣo ní lọ́jọ́ tí wọ́n ń dà yín pọ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ ni àfi kẹ́ jẹ́ kí ìyàwó yín mọ̀ Ọlọ́run ló mọ gbogbo ìkọ̀kọ̀ ọkàn ẹ jẹ́ kí ìyàwó yín mọ̀ tó bá mọ̀ ẹ fi lè tọrọ dáríjì Ọlọ́run alààyè inú àánú rẹ̀ ńlá ló fi máa dáríjì yín pátápátá tó bá pa àṣìṣe yín rẹ́ ẹ jẹ́ kí ìyàwó yín mọ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó mọ̀ torí Ọlọ́run mọ gbogbo tó wà ní ìkọ̀kọ̀ ọkàn wa ẹ jẹ́ kó mọ̀ o tó bá mọ̀ ẹ fi lè fọwọ́sowọ́pọ̀ ẹ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run alààyè á dáríjì yín Ọlọ́run aláàánú á bójú àánú wò yín. Pásítọ̀ Adégòkè ẹni tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí ẹni Ọlọ́run ẹni tí gbogbo àwọn ènìyàn ń pè ní ẹni ẹ̀mí ẹni tí gbogbo àwọn ènìyàn yà sọ́tọ̀ ló ṣe adúrú nǹkan tó pọ̀ báyìí àmọ́ ẹ wò ó ṣé ẹ rí tí ẹ̀yin bá tẹ bá sọ pé bóyá ẹ fẹ́ sá fún òun kọ́ ni solution kan tó wà nílẹ̀ yìí o it can't be the solution at all tí ẹ ò bá dẹ̀ gbé ìgbésẹ̀ àfàìmọ̀ kó má jẹ́ pé ọmọkùnrin tó ń pè ní pásítọ̀ yìí ló máa padà gbẹ̀mí yín. ẹ má yẹ kó yà yín lẹ́nu rárá òótọ́ ọ̀rọ̀ ni mo ti bá yín sọ yẹn. Hello. Àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú yín o kí ló ń ṣẹlẹ̀. Pastor Banji Adégòkè right. Yes. Wọ́n nídìí ní àgọ́ wa. Ní police station yín. Yeah. Wọ́n nídìí mi. Fún kí nìyẹn. Pastor
tẹ́ bá dán ẹ máa explain ara yín ẹ ti gbọ́. Explain ara mi. Yeah. Ibo ni station ọ̀dọ̀ yín? From Akekaka police station. Akekaka. Yeah. Ó tún yẹ kẹ́ lè sọ nǹkan tí mo ṣe fún mi. Ẹ wo bí pastor ṣe mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ni ẹ má yẹ ká rọ fáńdù yín ẹ̀rọ àtẹ̀lé wa ní tọmọlúwàbí ní tùbínùbí ẹ jẹ́ ká máa lọ. Kò sí problem. Èmi náà ń jáde. Pastor, move. Èmi náà fẹ́ máa jáde tẹ́lẹ̀ lẹ́dẹ̀ yẹn. Bóyá kí wọnú mọ́tò mi kí máa gbé tẹ̀lé yín. Pastor, ó yẹ kẹ́ mọ̀ pé yóò lè possible. Àá náà gbé mọ́tò wa wà ń ta. Ẹ move. Mi ò lè gbé mọ́tò mi. Ẹ lè gbé ẹ move. Ẹ move pastor. Ẹ má bínú ẹ jẹ́ kí n pe lọ́ọ̀yà mi. Okay. The law. Ẹ fi yẹn lẹ̀. Ṣé lè pàdé mi ní Akekaka police station? Okay. Let's go. I can move. Are you sure of what you are saying? Bó ṣe rí ni mo ṣe sọ fún yín. Barista. Bó ṣe rí mo ṣe sọ yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ fún mi náà lẹ́lẹ̀ sọ fún ìyàwó yín. Mo sọ fún. Mo ní kí n sọ fún mo sọ fún. Now, nígbà tẹ́ ń bá ìyàwó yín sọ̀rọ̀ yìí, was there any form of recording? Bóyá ẹ lo fóònù ẹ record, bóyá snap or anything? Bóyá mi àbò. Yes, láàrin méjì. Kò sẹ́nìbọ̀dì tó record lánàá wa. Àtọ̀. Kò sọ fún mi. Good. Ó dà pé ọ̀rọ̀ ti lójú bọ̀ dédé. Láàrin èmi àti yín. Ẹ sọ kọ́kọ́ fún ìyàwó yín. Àní mo sọ fún. Mo pé jókòó mo bá sọ̀rọ̀ mo sọ fún. Ọlọ́run. Mo mọ̀ pé ẹ sọ fún. Ṣùgbọ́n láàrin èmi àti yín, ẹ sọ kọ́kọ́ fún. Right? Nítorí pé ẹni ẹ̀mí kó má bàa dẹ́ni ẹ̀wọ̀n. Ó yẹ kó ti yé yín. So tẹ́ bá ti dé court, bá ti ń bí yín, ẹ mọ kankan pa ẹ sọ fún ara ni. Ẹ ti gbọ́? Ìwọ pèrè ẹ ní pásítọ̀, aṣẹ́ṣù lásán ni ẹ́, ká sọ pé mo mọ̀ bá náà ti sá fún ẹ. Òun parọ́, nǹkan tó fẹ́ náà rẹ tó fi confess fún mi, ó ti gbọ́dọ̀ bóyá o tún parọ́ fún mi. Tí pásítọ̀ wá wáyé ilé, tó ní kí mo wá sókè, tó tún jẹ́wọ́ fún pásítọ̀, wọ́n wá parọ́ mi báyìí. Oga, this is what I've been saying. I don't know what happened to this woman. Ìyàwó mi ni mi ò mọ tó ṣe. Mi mọ tó wrong pẹ̀lú ẹ̀ tó ń sọ́ra dáradá báyìí. Kí ló tó ń sọ̀rọ̀ báyìí ẹni ọlá? Ọ̀gá lẹ́sìn, ohun tó sàn pa ẹ̀, èmi ò mọ̀. Báwo ni mo ṣe máa dédé kí àbúrò ìyàwó mi mọ́lẹ̀ tí bàbá alájọṣepọ̀ débi pé màá sọ pé kó lọ ṣẹ́yún pé mo fẹ́ pa? And this person tó sọ̀rọ̀ nípa ẹ̀, good mo mọ̀ lóòótọ́. Wòlíì ni, ṣó ti yé yín sà? April la wà yìí, ní tí ọdún yìí ti bẹ̀rẹ̀ yìí, mi ò tí ì rí ẹni tó sọ̀rọ̀ nípa yìí o. Bájí ní kíni? Òpùrọ̀ ni ẹ́, ó rí ta ni? Tájọ́ lọ sí church, tájọ́ ń jẹ, tájọ́ mu. Jésù wá sílé wa. What is your problem? Dájúdájú ti ń gbé ìbọn mi tí fún wa. Hello, madam. Hello, madam. Please calm down. Calm down. Calm down. Kí ló fẹ́ gé nínú nǹkan tó ń ṣe? Ọ̀gá. Bájí. Calm down. Lọ́ọ̀yà tún mi ṣe. Ọ̀gá, at this point, mo ṣe wo madam, like wọ́n need rest there. Psychologically, wọ́n need ìtọ́jú rápẹ́. Ìwọ ló ní ìtọ́jú. Gbogbo ọmọ ìdílé ẹ̀ pátápátá ní psychological problem. Are you out of your mind? Ṣé torí owó tó fẹ́ fún ẹ, tó fẹ́ kó sí ẹ lápò, yẹ kó máa sọ kátikàti? He was my husband and I know him very well and I know what I'm saying. He's a liar and he's lying.
ṣe ti ń try àti kẹ́kọ̀ọ́ tí mo sọ kò tí ì sí divorce letter ẹ máa gbọ́ he was my husband. You're mad. Ẹ wo mo mọ̀ nǹkan tí mo sọ. And I'm telling you that this man here is a liar and a murderer. Madam, ẹ wo. Ó yẹ kí nǹkan tí mo sọ ti yé yín. No, don't worry. Sori olóòbá tí mo sì tẹ́mi ò fi kọ́kọ́ mọ́. Abami rọ iná sẹ́wọ̀n. Abami fìyà jẹ. Wá jẹ bàbá láìyá. Madam. Pásítọ̀ ń pèrè ẹ̀yìn pásítọ̀. Ọlọ́run á tì mí lọ sẹ́wọ̀n àbí. Bẹ́ẹ̀ ni mo sọ. Àti ẹ̀sìn ẹ̀wọ̀n. Take it easy, madam. Ṣé ibi tí ọ̀rọ̀ dé báyìí sí? Kéèsì ń lọ sí court. It's not our own right láti sọ pé ẹnìkan ló jàre tàbí ẹnìkan ló jẹ̀bi. Ẹni tó wrong tó right tàbá dé court a gbọ́ verdict. Good. Thank you very much. I'm telling you the truth. Banji. Banji. Hello? Banji. Okay, ó yá wọlé. Come in. Bàtí ẹjọ́ ọjọ́ kan. Ọjọ́ kan bá parọ́ sí. Màá ṣàfihàn ẹnu rẹ̀. All right. Ló fi parọ́ mọ́. All right. Please. Take him away. Take him away. Tó bá ní pé ẹni ọlá lè máa ṣe gbogbo nǹkan tó ń ṣe. Ó yà mí lẹ́nu. Mo ti ṣàṣemáṣe lóòótọ́. Àmọ́ bó ṣe ń gbé yìí ti pọ̀ jù. Kò sí nǹkan kan tó lè lo against mi. Mo ti rò. Ó náà mo ṣe sọ fún yín gbà yẹn pé a ò rékọ́ọ̀dù nǹkankan, a ò kọ anything sílẹ̀, mi ò àtọ̀. Even wòlíì tí mo bá sọ̀rọ̀ gan, mo ti jẹ́ kán mọ̀ wípé tí n bá ever gbọ́ anything lẹ́nu wọn, kò sí nǹkan tí mi ò ti fi threaten yẹn. So yẹn ò lè ever sọ̀rọ̀. So I don't know. Kò yé mi. Right. Tó wáyé pé òótọ́ ni kò sí nǹkan tí ìyàwó yìí fẹ́ lo against ẹ̀yin. Ọmọbìnrin yẹn kọ́ ṣé kò ṣe pé òun àti àwọn yín ní ẹni lè ń kára. Àtọ̀. Kò sí. Ọjọ́ tó wá síbí ìyẹn ọmọbìnrin tí mo bá ṣàṣemáṣe ti bí immediately ló dé sọ pé òun lọ àti ẹ̀fẹ́ gbé dání ó ní ká má gbé o. So kò sí nǹkan tó fẹ́ lo against mi. Yeah. All right. Good. Ọ̀rọ̀ tí ń níyànjú bọ̀. Ṣé rí nǹkan tẹ́kàn máa ṣe fẹ́mi ni pé nǹkan tí mo ní kẹ́ ẹ máa ṣe ẹ náà ni kẹ́ ẹ máa ṣe. Tẹ́ ẹ bá ti sọ fún anybody. Ẹ máa sọ fún anybody. Nǹkan tí mo ní kẹ́ ẹ máa sọ yẹn náà ni kẹ́ ẹ ṣe máa sọ. Ṣé ti bọ̀? Now, next year in June 2 ni. So kò sí problem. Lágbára lọ, dúdú lọ sọ́mà so. Àmín. Lẹ́yìn tí ilé ẹjọ́ yìí ti gbọ́ atótónu àwọn agbẹjọ́rò méjèèjì, ǹjẹ́ ẹ̀yin agbẹjọ́rò náà tún ní ọ̀rọ̀ kan tàbí méjì láti fi ìdí ẹjọ́ yín lẹ́sẹ̀ sí bí? Rárá, olúwa mi. Kò sí olúwa mi. Tó bá rí bẹ́ẹ̀, ilé ẹjọ́ yìí sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ 2 oṣù kẹfà ọdún tí a wà nínú ẹ̀ yìí. As court pleases. Arise. Lọ́yà, ẹ wo kéèsì tí ń sú èmi o. Ṣé dẹ̀ mọ̀ pé a ò gbọ́dọ̀ lose case tó wà nílẹ̀ yìí? No. Mi ò ní fẹ́ kẹ́ ní negative thoughts nípa kéèsì yìí. Ó tún máa kàn sọ ni pé madam, kò sí any evidence tó kéré. Ẹ dẹ̀ lè help wa ká lè tètè win kéèsì yìí pẹ̀lú any evidence tó bá wà lọ́wọ́ yín. Lọ́yà, wọ́n ti sọ pé kò sí evidence kankan lọ́wọ́ àwọn. Ṣé ẹ̀dẹ̀ wá rí kéèsì tó wà lẹ́yìn báyìí láàrin àwọn àti pásítọ̀, ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti di ẹni tó bá yára lògùn gbé o. Rárá o, ẹ má rò bẹ́ẹ̀ rárá o. Mo fi ń dá yín lójú madam, àwa la máa win kéèsì. Àmì o. Ẹ jẹ́ kí mi tètè máa lọ. Ẹ fọkàn balẹ̀. No problem.
Oh, má bínú. Mi ò ní lè ṣe oyún tiẹ̀ lónìí. You see, mo níbi kan tó wà very very important láti lọ. Tó bá wá lè pé o lè dúró di 10:30, 11 lóru, mi ò mind. Oyún tiẹ̀ ó gbọ́dọ̀ ju 5 minutes kó tó kí n tó gbọ̀nyọ́ dànù. Okay? Ẹjọ́ Sam tí wàá bí látàárọ̀. Ṣé wàá ọ̀rọ̀ ìṣàṣẹ́ mi ni mo fún ẹ lóyún ni? Aṣọ yọ̀ǹda sí wa. Wà bí látàárọ̀. Mo ní mo ń lọ síbi kan ó gbọ́ ni. Okay, o sọ báyìí náà. Mo jẹ́rìí ẹ, èmi nǹkan, ìyẹn ọ̀pọ̀, bọ̀ yẹn rìn ẹ̀, ẹlẹ́ nǹkan, oko rire. Tó wáyé pé mo ṣe bíbá yẹn, tó bá dùn ẹ̀ débẹ̀ tó dùn ẹ̀ débí, kò fẹ́ jáde nìyẹn. Bọ̀ bó ṣe wà nísàlẹ̀ yẹn, ó fẹ́ jáde wọ́ọ́rọ́wọ́. O gbọ́? That's all right, sit down. So under 3 minutes, ìyẹn máa kó bẹ̀rẹ̀, okay? Ìwọ. Are you okay? Torí pé mo sọ pé mi ò ráyè sìn ló lo ìwọ fẹ́ mi IWO ìwọ. Ó sọ ní ti kí ni? Tó tún ní wọ́n sìn. Kí ló ṣe ọmọ iná? Irú àrífín wọlé lẹ́yìn. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú ìsọ̀tún wọlé lẹ́yìn. Ẹsẹ̀ mi o. Ìwọ. Bọ̀ wá bá lọ̀rọ̀ ẹ̀. Mo fẹ́ rán ẹ ń bì kan. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò mọ̀ yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Yeah, are you okay? Are you okay? Good. Mo fẹ́ lọ síbi kan sìn. Màá dé surprise yín mi ní gbé mọ́tò mi lọ. Mo lè má gbé bike. Mo lè sa eré lọ síbẹ̀. Because mo ní iṣẹ́ kan tí mo fẹ́ lọ jẹ́ very very urgent. Okay? Now, kí n tó dé, you go back to the world. Gbogbo àwọn patient tẹ bá bá níbẹ̀. Nítorí wá ṣe gúpa igúpa. Nítorí wá ṣe fún lábẹ́rẹ́ pa fún lábẹ́rẹ́ pa. Nítorí wá ṣe ń la ìfọ̀ ẹ̀bí bàtẹ́ ń la ẹ̀rọ ìgbẹ́. Ẹ kú bí màálù. Okay? Mi ò gbọdọ̀ bá any patient alive. Okay? Mo lè ti nà. Kí ló tún dé báyìí ó ti sọ̀rọ̀ lè ti gbọ́. Kí ló dé? Ṣé wọ́n bá lè bẹ̀rẹ̀ lọ sí dé ìlú tó fẹ́ gbà mí ní ìlú ìjọba? Ìjọba tuntun tí wọ́n kọ́ lọ́wọ́ àwọn ọmọdé kan. Mo wẹ́ yẹn kan ní sùn. Wọ́n ti wọ́n. Àkójọ. Bíbí lè jẹ́. Ìwọ. Bàbá. Ẹyin ló jẹ. Ìwọ. Kọ́mi ló wà. Ìlú ló wà. Very good. Adájọ́ ojú òní ti sá. Ṣẹlẹ̀ ń tẹ́ wo yìí. I am a professional semi-doctor. Doctor ni mi but mi ò qualify dáadáa. Oyún máa ń ṣe o. Máa ń ṣe bastard ní oyún. Ṣùgbọ́n nígbà tí n bá ṣe oyún 100, èèyàn 75 lè kù torí mood ni mo fi ṣe oyún. Bọ́ ibẹ̀ yẹn gan nǹkan ni mo ń lo adájọ́. Ibi tí mo lọ kọ́ nìyẹn o. Wọ́n ti gbàgbé sísọ́ọ̀sì sẹ́yìn lórí. Tó lè ṣe bẹ́ẹ̀ tó kú pẹ̀lú sísọ́ọ̀sì náà sí o. So mood ló máa ń dìtà mo ti sọ mo ti sọ náà. Ẹ bá bínú jáde. So ṣé wàá rí ọkùnrin yìí? Olówó á bá mi wípé ká ṣe oyún. Ó dẹ̀ wọ́n sọ́dọ̀ mo dẹ̀ cháàjì ẹ̀. Ó dẹ̀ sanwó rẹ̀ o. Ó dẹ̀ san owó ọmọ yẹn dẹ̀ kù. Níwà èmi tí mo kọ́ ọmọ yẹn máa kú ní ọ̀gbẹ́dẹ́ o torí mo ti mu bíà. Ẹ get mo ti mu bíà ẹ ò rí sí tìrẹ o. Ó lè fẹ́ deny. Ó ní. Ṣé bá rí? Signature rẹ̀ o. Ṣé tí o kúrò gbà ó dẹ̀ ṣe oyún yẹn ọmọ yẹn dẹ̀ kú ọmọlápá. Ìwọ máa juwọ́ sí ẹ̀dẹ́wọ̀n báyìí ni tí ó sẹ́ tó lè bá mi sọ. Ojú ò ní tí adájọ́. Ẹ sọ wípé receipt ẹ̀kọ́ ọgbọ̀n lélẹ̀. Kò ní yẹn tó bá kúrò ṣe bóun rè Pásítọ̀ Bánjí Adégòkè nọmba 3 ìfẹ́lódún ẹ̀ 3 ẹ̀rí signature ẹ̀ ẹni ẹ lọ ṣe scan kẹ́ni kò kúrò. Ẹ̀yin ẹ lọ jókòó. Adájọ́ mo ṣe tán. Ẹ lọ jókòó. Ọ kí n lè jẹ́rìí gbé nígbà tó bá fẹ́ dájọ́ kú fún un. Very good. Mo ti ṣe tán so fẹ́ pa mi mo ti ṣe tán. Mo ti sọ tó ní kí n wá sọ. Ìwọ sọrí wọn máa ju ọwọ́ sí ẹ̀dẹ́wọ̀n ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ìwọ mo jọ ti ṣe tó ní kí n ṣe báyìí orí pé mo sọ clear dáadáa kó lọ ẹ̀wọ̀n ni rẹ ni inú ẹ ti dùn inú ẹ ti dùn wọ́n ti sọ̀rọ̀ èmi ọkọ̀nà wa ọkọ̀nà ẹ láìpẹ́
I no like yín. lẹ́yìn atótónu ẹ̀yin agbẹjọ́rò méjèèjì yìí ẹ̀rí fi hàn ilé ẹjọ́ yìí wípé ọ̀daràn ni ọ̀gbẹ́ni Adégòkè ń ṣe ìka ènìyàn sí ní pẹ̀lú ó jẹ́ ẹnìkan tó ya ìka tí ò ṣe é fẹnu ròyìn gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè yìí òfin sọ wípé kó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ torí pé ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jìyà. Ìdájọ́ mi rèé ìwọ ọ̀gbẹ́ni Bánjí Adégòkè ilé ẹjọ́ yìí jù ọ́ sí ẹ̀wọ̀n gbére ìrẹ́ tó sì jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ dókítà kò gbèrègbè àbí dókítà kí ló pe rẹ. ẹsikísà bẹ́ẹ̀ ni sàbọ̀ mi ò mọ bó ṣe débi sá ò mọ bó ṣe débi ẹ̀ ṣàánú mi sá ẹ̀ ṣe. yẹ sá. ṣẹ́yún ìkà abojúrogodo òfin tó mú ẹlẹ́hàá ló mú eégún o ìwọ náà wàá lọ sí ẹ̀wọ̀n gbére gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè ti ṣe sọ. ayé mi bàjẹ́ mo ti dára. arise. mo ti dára. yé ẹjọ́ tó ṣe lóbi ọmọ tí o bá dé ẹjọ́ bá jọ náà yẹsẹ ọ̀gára ẹjọ́ bá mi bẹ̀rẹ̀ ẹjọ́ lórí ọ̀nà ìbàdàn ayé mi o àgbẹ̀sà mo ti lọ lẹ́yìn mo ti lọ ẹjọ́ mo lọ lẹ́yìn. má ṣe ra ilé ṣe má ṣe ra ilé ṣe torí èèyàn tí owó ọ̀tẹ̀ ọ̀rẹ́ mi ẹjọ́ ọ̀rẹ́ mi. Thank you, Bola. Forgive me for everything. Ó dúró tì mí. Ó súnmọ́ mi bí iṣan. Ṣé o rántí wípé ìgbà kan wà tí mo pa ẹ́ tì àti àwọn ọ̀rẹ́ mi tó kù? Nítorí pé mo rò wípé mo pàdé ọkùnrin tó máa represent family àti gbogbo àwọn ọ̀rẹ́ mi tó kù pátápátá. But I was wrong. Lẹ́yìn ìgbà tí èmi àti àbúrò mi pàdánù àwọn òbí wa nínú ìjàmbá ọkọ̀, I moved in here with my sister. Thinking that pé mo ti pàdé ọkùnrin tó mọ̀ jùlọ láyé. But I was a fool. Àṣé ọ̀pọ̀lọpọ̀ ló dànù délẹ̀. Kò sẹ́ni tó mọ ìdùnnú wọn. I came in here with my sister. I so unfortunate that I'm leaving without her. This is a sad memory I'm leaving behind. It's okay. Let's go, please. It's okay. Oh, it's alright. It's okay. It's okay.